ẹ̀yin tèmi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ àgbẹ̀tẹ̀ tí mo wá this is CROSSBLOGXTV don't forget to subscribe like and share ṣe ti ń gbọ́ bẹ́yẹn ṣe ti ń gbọ́ lẹ́nu àfáì ẹ jọ̀ọ́ a ní àwọn question kan lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Kwara ni o a sọ pé inú wa dùn bó ṣe pa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣe sọ ẹ̀mí nù ṣùgbọ́n àwọn àfáà tí wọ́n ní tìjú tí wọ́n ti ẹ̀ mọ bí tí wọ́n kọjú sí àwọn náà ní láti gbọ́rọ̀ yìí nítorí pé àfáà ìbọ́ta torí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Kwara wọ́n ṣàbẹ̀rẹ̀ sí lọ́ngù Sunday Igboho kó wá ẹ̀pùn o very dark man wọ́n láti wá this that láti ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́ a fẹ́ bèrè lọ́wọ́ àwọn àfáà yìí àwọn ará Kwara mélòó ló jáde nígbà tí ọkàn Sunday Igboho ò balẹ̀ àwọn ará Kwara mélòó ló jáde láti wá yẹ sígbà tí màmá ẹ̀ kú àwọn ará Kwara mélòó ló jáde láti máa pariwo lójoojúmọ́ pé ẹ jọ̀ọ́ ẹ fi Igboho lẹ̀ o kò ṣe nǹkan kan o kọ́ má pa àwọn bàbá wa mọ́ kọ́ má pa àwọn ìyá wa mọ́ àwọn ìjà yìí náà dẹ̀ ní Sunday Igboho ti ń jà tipẹ́tipẹ́ gbogbo yín dákẹ́ so nígbà tí wá ṣẹlẹ̀ ń sìn ẹ wá bẹ̀rẹ̀ sí rant ẹ bẹ̀rẹ̀ sí fohùn ránṣẹ́ sí ẹ kó máa bọ̀ kó wá help yín Sunday Igboho ṣé ni ẹlẹ́ni tó ṣẹ̀ṣẹ̀ jáde ṣé òun náà ò ní family ni ṣé òun ni kó wá kú ni òun ni Saheed rí bọ́tà báyìí ó pé ẹ wò ẹ kàn lè wá pé ọmọlọ́mọ kó wá kú òun náà ṣe bọ́tà ni ó ní family ó ní gbogbo ó ní iye ọdún tẹ̀mí ò fi balẹ̀ ẹ̀jẹ̀ àgbọ̀ ìkùnrẹ́rẹ́ àlàyé lẹ́nu Saheed rí. mo rí àwọn fídíò kọ̀ọ̀kan tí oníkálùkù sọ pé olóyè Sunday Igboho Ìlọrin ti yá olóyè Adéyẹmọ Ìlọrin ti yá èmi ò ní nǹkan méjì tèmi fẹ́ sọ ju pé olóyè Adéyẹmọ a tó fiṣẹ́ ogun rán kábíyèsí Kẹ́mi Ọláógún o but ẹ ṣẹ̀ṣẹ̀ free actually náà èmi ti sọ níwọ̀nba fún wọn but mo fẹ́ sọ ti public fún àǹfààní ẹ̀yin tẹ́ bá ń expect pé olóyè máa túṣẹ̀ wá dé àsìkò tó yẹ kán máa rest kankan sinmi kán tún wá lọ kọjú ogun ok alákọ̀ọ́kọ́ ṣé kò sí ọba nílọrin ṣé kò sí gọ́vnà ń bẹ̀ ṣé kò sọlọ́pàá ń bẹ̀ tó ó wà ń bẹ̀ àbí ok mo kọ́ béèrè question yẹn kí n tó sọ tinú mi ni ọ̀kẹ́ má lọ máa sọ pé yẹn ṣé wọ́n jẹ́ Sunday Igboho ni èwo dẹ̀ fílẹ̀ jẹ́ kó lọ ṣe tiẹ̀ mi sọ pé kán má ṣe tiwọn o mi dẹ̀ ní kán má ṣe fẹ́nu wọn bọ̀ kọ̀rọ̀ lọ́kàn yẹn pé tó bá yẹ pé dádì tó bí ẹ ni olóyè Sunday Igboho wọ́n wà ní incident yẹn láti 201 wọ́n yẹ̀ṣẹ̀ wá free wọ́n wá opportunity láti free nsìn ó wá expect pé dádì ẹ̀ yẹn kó má take ẹ̀ kó má wojú ọmọ kó má wojú ìyàwó kó má wojú anybody kó tún gbé igba ogun kán tún lọ àbí nǹkan tó mi kọ́ bá sọ fáláyé ni pé bàbá mi Kẹ́mi Ọláógún o tẹ bá ní kí lọmọdé yìí sọ pé kinní kan fine tẹ bá dẹ̀ ní Saheed mo understand yẹ fine kò sára tí ẹ lè fi mí dá pẹ̀lú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí Ọlọ́run wà pẹ̀lú gbogbo wa aláyé ẹ sinmi kẹ́ rest ẹ ṣe òṣèlú nínú òṣèlú ẹ ṣe òṣèlú nínú òṣèlú ṣe rí bí wọ́n ṣe tó bí Nàìjíríà ti ṣe bàjẹ́ ẹ jẹ́ ká wọnú wọn ká fọgbọ́n tó ká dá padà sí bó ṣe dáa tẹ́lẹ̀ tí ò ní bọ̀rọ̀ ogun dé rárá tí ò ní bọ̀rọ̀ à ń jáde rárá mo rí i pé bí aláyé ṣe dé ìwọ̀n tí ẹ fẹ́ kọ́ sinmi oníkálukú ti ń ṣàǹtàgì wọn mọ́rọ̀ Ìlọrin ọ̀rọ̀ Kwara ọ̀rọ̀ Ìgbà ogun dùn kódà ó ṣe fẹnu jà ó rọrùn bàjẹ́ mo lè fẹnu jagun gbogbo ìlú yìí àbí bàbá yìí mo parọ́ ni mo lè sọ pé máa lu bí ó dùn fẹnu jà bọ̀ ẹni tó bá kọlu bọ́ǹbù rí tó bá gbúròó àrá ó mọ́ máa tọ̀ sára ni ẹ jẹ́ torí Ọlọ́run kì í ṣe pálá yóò lè jagun yẹn o àmọ́ mi sọ pé kán má jà mí nìkan jà o bọ̀ ẹ jẹ́ kán sinmi náà ẹ jẹ́ kán sinmi ẹ jẹ́ kí máa rest ẹ jẹ́ kán dójú tu ẹ jẹ́ kán settle ọmọ wọn kán settle ìyàwó wọn kán dúró táwọn ẹbí wọn máa yín náà mà ní family ayé àtijọ́ wà kọ́ la wà yìí ayé àtijọ́ lẹ máa gbọ́ pé ẹnìkan kan lọ jagun bì kan ṣógun wá jẹ́ ráìsì àtẹ̀pà ni ẹ jẹ́ ká sinmi náà àjagun ẹ jẹ́ ká láyé ìsinmi ẹ ń jagun ẹ ń ṣe gbákan ẹ ń ṣàwò kan ó ti ń lọ fà kò yé ẹ jẹ́ kí oníkálukú kọ́kọ́ sinmi náà aláyé lọ jagun aláyé gidi kan ok mo mọ̀ bọ̀ ẹ jẹ́ kí aláyé jagun pé olóṣèlú báyìí ni kó wọlé tá a lè bá sọ̀rọ̀ tá a lè gbọ́ tá a lè bá wa ṣe nǹkan tá a fẹ́ torí pé ẹ ti everything bọnú òṣèlú ẹ dẹ̀ ti everything bọnú òfin torí nǹkan tẹ́ ń sọ fáláyé nìyẹn nígbà tá láyé ò sí ilé màmá reverse wọn màmá ṣe rí torí kí n lè free kí n lo sòótọ́ ọ̀rọ̀
ló yẹ kí n learn how to be alone. Ẹ wo màmá reverse nǹkan táwọn èèyàn ń sọ nípa aláyé flashback tẹ́ ẹ bá gbàgbé wọ́n ní ìlú tó lọ́ba tó níjòyè Sunday wá dìde wọ́n wá náà fẹ́ jagun fún ẹ ti gbàgbé pé ní ìfẹ́ ràn wá lọ́wọ́ ni àmọ́ ẹ wá fi ọgbọ́n sọ wọ́n di ọdẹ afifìlà pinrin láwọn àsìkò yẹn tẹ́ ẹ bá gbàgbé ẹ fi ọgbọ́n àwọn èèyàn máa ya wèrè gan lẹ́dà wọ́n sì blame aláyé ẹni tẹ́ ẹ lè déwájú ẹ̀ kẹ́ sọ̀rọ̀ ẹni tẹ́ ẹ̀ ní boldness náà bí ẹ̀dá kó déwájú olóyè Sunday Igboho kó ṣe rándanrandan social media ló kún fọ́gbà wèrè ẹlòmíì gan tó bá rẹ́ni tí ò tó aláyé gan tó bá déwájú ẹ̀ gan wàá tọ̀ sára èmi kékeré eléré pààyè gan òfin gbọ́dọ̀ déwájú ẹ̀ kó má ti mọ̀ kó má ti mì lè kó wá jẹ́ pé olóyè lọ́hùn ó tiẹ̀ gbọ́dọ̀ rí àwọn àbúrò wọn gan kẹ́rù má tiẹ̀ tí ì bà ẹ́ tó rò mọ̀ pé tó bá fọ́ ẹ létí wọ́n á kàn fọ́ gbé ni kò sí nǹkan tó máa tẹ̀yìn ẹ̀ wá ó wá di pé olóyè Sunday Igboho làwọn èèyàn tẹ́ bá tiẹ̀ rọ́mọ míì tó bá jáde báyìí tó bá post lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho yọmọ àwọn ọmọ Fúlàní àbáwọn kan má kàn wò báyìí pé ẹbí ẹ kọ́ social media ló kọ̀ sí ẹ̀ ẹni tó dẹ̀ ń sọ ń báyìí sìn tí kan nínú àwọn ọmọọṣẹ́ ẹ̀ bá gbá ẹ ní etí tó bá wọlẹ̀ wà dí àfọ̀ ẹ̀ but lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ẹ jẹ́ káláyé sinmi o ẹ jẹ́ káláyé rest nǹkan tẹ́mi kọ̀ èmi sọ pé kán má jagun o kán má sọ pé ìwò ti ẹ̀ ń bẹ̀ èmi sọ pé kán jagun o mẹ́díà tó máa tẹ̀lé wọn lọ eléyìí tí ò bá dẹ̀ tẹ̀lé wọn lọ náà kì í ṣagídí wọn ọ̀bẹ̀ ẹ̀ṣẹ́ bí mo yẹ jókòó sílé mi báyìí sì kò sọ ọlọ́pàá tó mú mi sí mo fẹ́ try lọ́rọ̀ aláyé lẹ́nu jọ́ mẹ́ta ìgbà ìgbà tí mo rí pé ẹ wò wọ́n ń ṣiṣẹ́ níwájú ilé mi aláyé náà dẹ̀ ni wọ́n sí ilé kí n kọ́ má kọ̀dà pé bí a mò ń disturb wọn kí mo fárí wọn èmi ò láì kí n máa inconvenient èèyàn that is why tí mo ṣe jókòó ara mi jẹ́jẹ́ so hello ẹ jẹ́ ká láyé ìsinmi ẹ jẹ́ kó ní kálukú dúró lẹ́ ẹ jẹ́ ká fọgbọ́n tó ẹ jẹ́ ká jókòó ìgbìmọ̀ ẹ jẹ́ ká jókòó ìlú báwo la ṣe fẹ́ ṣe kinní yìí ọ̀nà wo la fẹ́ gbégbà tó bá fi rí bó ṣe yẹ kó rí tí wàá jẹ tí aláyé jagun ẹ wá aláyé part 2 lélẹ́yìí o part 2 náà fẹ́ fi yín ṣe yìí part 2 yẹn dẹ̀ ní dádì gbà lọ́wọ́ ẹ̀ kò mọ́ lò ní kẹ́ fi everybody ṣe ọmọ ṣe tán ọmọ yọrùn ní kẹ́ fi ṣe o dádì mi ẹ má bínú o mi tó fún yín ládvice o bọ̀bí mi kàn ṣe ń gbọ́ everybody ń sọ̀rọ̀ Sunday Ìlọrin ti yá kọ́ Òṣogbo ti yá ni Ìlọrin nìkan kọ́ ló yá Abẹ́òkúta gan yá pàápàá ẹ tẹ́ máa fi kọ́ bọ́dì làwọn èèyàn láìkẹ́ ẹ̀ tán máa lò tó bá ti wá ń lò ẹ̀ tó bá ti wá ń ṣe lọ wọ́n wá gbọ́n jù ẹ lọ nígbà tó bá ti jì sí kòtò nǹkan táwọn èèyàn láìkì nìyẹn tó bá láwọn tó máa ń sọ pé tá pè wá ń gbà mí ìtàn àwọn fẹ́ fólóyè Sunday Igboho ládvice wọ́n á máa fún wa pé ká jíṣẹ́ fún wọn ọ̀rọ̀ òpònú rẹ̀ lómi àwọn máa sọ màákàn máa wò pé ẹbí ẹ máa kọ̀ tí bá ń ṣe olóyè tó dá sọ́rọ̀ ìlú ṣé wọ̀nyí gan lè dúró wájú ẹ̀ kó náà fún wọn ládvice ẹbí ẹ kọ̀ gbà tó yẹ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ gan ẹ̀ mọ ẹni tó ń jẹ́ olóyè Sunday Igboho òun gan ẹ̀ mọ́ ẹ já kan rí fọ́tò lẹ́ ń rí àti làẹ̀kẹ́ àti ìdúró lẹ́ ń rí ẹtẹ́ rò pé Sunday Igboho wo ẹ mọ̀ tí mọ́tò bá kọlu màálù ṣe mọ̀ kan tójú mọ́tò yẹn máa ń rí ṣá ẹ yẹ kí oníkálukú lọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ yẹ ká láyé jagun tó bá tinú wọn wá ẹ bá yẹ ká máa tì wọ́n jagun kankan ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ o pé jẹ́ nìyẹn tí ọ̀rọ̀ mi bá dẹ̀ bí nínú bí a kò lọ kó sínú sọ́kàwé ẹ ṣàyẹ kí ẹni ẹlẹ́ni sinmi kán rójú tu ara wọn abánidá ò kí ń bá ní débẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ o. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.